níre là ń sọ̀rọ̀ àtàrẹ lójoojúmọ́ ayé o ojúmọ́ kì í mọ́ o kí kùtùrù kó má ṣe fàgèdè ń gbé fújì kọ́mándà Adékúnlé ni o. iṣẹ́ fújì orin yẹn orin ayé ni. Gbọ́n nígbà tí bàbá wa nígbà tó ń kọrin ẹ̀ ó kọrin ẹ̀ débi kan ó ní ẹ̀yin yá o Ọlọ́run ló gbà mí. That is why mi ò lè ṣe kí n má kí. Kọ fújì mọ́ báyìí. Mo kọ fújì náà ni mo yí padà sí tọlọ́run gan àwọn èèyàn torí ẹ̀ ń gbéṣẹ́ fún mi and I don't need their work. Mi ò fẹ́ ṣẹ́ wọn. Mo ń tó ọ̀kadà mi, mò ń wọ ọ̀kadà mi, ojú ò tì mí torí àkọ́tí mò ń ṣe tó ń fún mi lówó. Àwa ò lè ṣe ká má ṣeré fújì o, èmi ò lè ṣe kí n má kọrin fújì o. Wọ́n ní Ṣàgámù pé eléré kì í gbérí ń bẹ. Wàhálà ṣe rẹ́ ni o, gba 50,000. Nígbà tẹ́ bá kẹfẹ́ lọ pa àwọn tìta ẹ lè fún wọn 1 million. Tó yẹ bá dẹ̀ sọ pé wọn ò lè gbowó yẹn. Wọ́n mú báyìí kan, bí bá lè sáwọn wọlé. Ṣé kò lè tí wà ju àṣìwò mà? Ẹ̀ẹ́dẹ́gbẹ́lá pé kíní kan. Wọ́n wá pé ètò wá ju oye tí wọ́n dá yẹn. Wọ́n wá kó lọ fún yẹn. Àwa ta tí wọ́n jẹ́ eléré sà, àwa lọ máa parabulate. Lẹ́gbẹ̀ẹ́ stage wọn. Ṣèbáwa lóhùn ní Ṣàgámù wa, ṣèbáwa lóhùn ní Ṣàgámù wa. Ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí bàbá kọ́lé sí. Ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí bàbá kọ́lé sí o. Ṣèbáwa lóhùn ní Ṣàgámù wa. Wọ́n ti fẹ́ kọrin ní Ṣàgámù. Má fẹ́ ìyàwó kọjá ẹyọ kan àwọn àṣírí tá a rí nígbà tá a bẹ̀rẹ̀ sí ní wà. Àwa gbárí sáṣìdé bẹ́ẹ̀ ni. Èmi náà ní eléré àkọ́kọ́ gbára ní gbogbo Rẹ́mọ tó kọ́ fi tẹ́lá ṣe rálì. Bẹ́ẹ̀ ni. Pasuma àwọn yẹn bẹ̀rẹ̀ lẹ́yìn tiwa ibùn kò ṣóhun ló ń jẹ́ Pasuma. Súnbébé wa kàndọ̀ súnbébé wa kàndọ̀ ó dára láti ijó ṣẹgbọ́ súnbébé wa kàndọ̀ èmi ẹlẹ́jọ́ yìí wọlé ìjó súnbébé wa kòkòrò méjì ló pàdé músíkì ń fẹ́fẹ́ tó ń chorus by Egoli. Àlejò ńlá kan la tún wá ọ̀kan pàtàkì lára àwọn olórin tí wọ́n làmìlaka tí Ọlọ́run ọba kẹ́ púpọ̀ nídìí iṣẹ́ fújì lálejò ta ní. Ẹ tiẹ̀ kọ́kọ́ wojú yẹn ná ṣe rántí ojú yà bẹ́ẹ̀ rántí ẹ̀. Ṣe mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la jẹ́ kẹ́ rí bàbá wa kan tó jẹ́ Ìdòwú Sàlámì. Nígbà tí Ìdòwú Sàlámì ń ka àwọn olórin wọn jọ lògbà ní gbogbo Rẹ́mọ lásìkò yẹn wọ́n dárúkọ àlejò wa lónìí. Adékúnlé ń pèdè ẹ sáré kẹ́ ẹ wá wòran o ọmọdé yẹmí ṣeré ọba sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kó má lọ tán nígbà kan kó má lọ kẹ́kẹ́kẹ́ ẹ sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ o kó má lọ tán nígbà kan kó má lọ kẹ́kẹ́kẹ́. Orúkọ mi ni ọmọọba Jésù tó fún mi Òkìkíọlá Adéyẹmí ọmọ bàbá oníbàtà. Ọmọ bàbá oníbàtà. Ọmọ bàbá oníbàtà. Ok. Báwo lè ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin láti primary school mi. Máa ń kọrin fún school. Àti mo kúrò ní primary school, mo tún lọ sí secondary school. So ẹ̀bùn yẹn tún jẹyọ ní secondary school mi Abẹ́òkúta nígbà St. Louis Secondary Commercial College. Láti 74, 75, 76, 77. 1974. Nígbà tí wọ́n ṣe stack 77 mo wà ní form 3. Wow. Abẹ́òkúta St. Louis. St. Louis lọ́nà oníkókó Ìbàrà. Ẹni mo wà ń gbà yẹn so wọ́n máa ń gbé mi lọ sí secondary hall Aké láti school wọ́n máa gbé mi lọ. Bàbá mi jẹ́ olórin. Olórin ni bàbá yẹn. Olórin ni bàbá mi. Irú orin wo là ń kọ? Èkútẹ̀ àwọn orin Èkútẹ̀ yẹn nígbà yẹn. Ẹ jáde wá wò wá o ẹ jáde wá wò ní rámi máa rẹ̀ mímá iṣẹ́ ní àbùkù mímá iṣẹ́ ní àbùkù èso bẹ̀rẹ̀ lọ́kẹ́wò alájogun àmọ́ mímá iṣẹ́ ní àbùkù. Dad mi lóhùn orin gan, it's a great musician nínú orin ìbílẹ̀ yẹn gbà yẹn so mo máa ń tẹ̀lé títí mo dẹ̀ fi kúrò ní Ṣàgámù báyìí tí mo fi lọ sí Ìjẹ̀bú-Òde ti lọ ṣẹ́ńbẹ̀ ní Continental Breweries ní 33 ní Màgbọ́n so ibẹ̀ ni mo ti ń practice orin látara bàbá wa blessed memory Alhaji Sikiru Ayinde Barrister my mentor bàbá mi ni orin mo like orin wọn láti bẹ̀ lọ ẹ̀bùn orin tí mo níyẹn mo wá dà ìbàtẹ̀ sínú orin wọn yẹn ni mo fi bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ àwọn èèyàn dẹ̀ ń like ẹ̀ wọn àmì olóhùn yẹn wọ́gán èmi ń lo voice tèmi so mo lóyún fún gbọ́ngbà tí mo kọ́ ṣe second record yẹn pé mo ń fẹ́ rè o mo ń fẹ́ rè
ọ̀dẹ́rù kò pẹran mọ́rùn fẹ́rẹ̀ orin bàbá mi Síkírù Àyìndé Barrister ni ṣùgbọ́n mo yí orin yẹn mo yí orin yẹn. now ọdún wo ni ká sọ pé ẹ bẹ̀rẹ̀ professionally iṣẹ́ orin? ká sọ pé 81. 81. 81. àwọn Wàsíù Àyìndé senior yín nìyẹn. bàbá mi ni o bàbá mi ni Wàsíù Àyìndé Pasuma ńkọ́? àwọn ọmọ mi làwọn yẹn jẹ́ àwọn yẹn bẹ̀rẹ̀ lẹ́yìn tiwa even nǹkan kì í ṣòun ló ń jẹ́ Pasuma àwọn tájọ bẹ̀rẹ̀ ní Bariga ńgbà yẹn àwọn Tajudeen Adéwálé Pasuma àwọn Maito Afẹ́lẹ́lẹ́ àwọn Síkírù Òkìjí Òkìjí. àwọn tájọ wà ńgbà yẹn nìyẹn àwọn tájọ wà nígbà yẹn nìyẹn. sọ ẹnìkan tí ń kọ́kọ́ jẹ́ Pasuma. Tajudeen ní Bariga Tajudeen Adéwálé Pasuma àwọn tájọ àwọn Konta student Fuji Adéwálé Konta àwọn tó ń jẹ́ tájọ wà nìyẹn àwọn Soroki àwọn tó jà wà ní Bariga ńgbà yẹn tájọ ń ṣe jump. Sandoka ńkọ́? àwọn Sandoka ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni close gan my close friend. ẹ̀dọ́nà ẹ ti sọ̀rọ̀ Abẹ́òkúta ẹ ti sọ Ìjẹ̀bú ẹ tún ń ṣèkó bólẹ̀ tí wàá bẹ̀rẹ̀ sí sọpọ̀ lórin gangan ní báyìí. ibi tí mo ṣe ti bẹ̀rẹ̀ orin náà ni pé a kò wá ń ṣe bí a ṣe practice wọ́n kò dẹ̀ ṣe ní pé kí n mú business card wa oníṣẹ́ wọ́n ní mi tí ní business card nǹkan tá à ń gbọ́ yìí ó yẹ kẹ́ ní business card ó tán wọ́n ṣe pè mí lọ ó fi kàn mí kan fúnra mi mo ru speaker ǹjọ́ náà lọ síbi tá a ti máa play so àkànṣáde bẹ̀rẹ̀ ṣá pàápàá àṣàkọ̀dẹ̀ ni pé àwọn èèyàn dẹ̀ ń like àwọn èèyàn ń like bá ṣe ń kọrin yẹn àwọn èèyàn ń like Ìjẹ́bú-Òde mo ti bẹ̀rẹ̀ o. so ọdún wo nìyẹn? 84. 1984. 1984. 40 years ago nìyẹn rẹ. Ìjẹ̀bú-Òde Continental Breweries ní Ìjẹ̀bú-Òde ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ẹnìkan wà níbẹ̀ ta tó jọ jẹ́ tóun náà ń kọrin bíi tèmi òun jẹ́ Òyìkí Mọ̀jídì Òyìkí èmi jẹ́ Rafiu Òyìkí so ìgbà tí mo cross sínú Christian mo padà ń jẹ́ Jésù tó fún mi Òkìkíọlá Adéyẹmí. àwọn wàhálà ńlá bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀ ṣe gbágbágbá ojú rí o. nígbà tẹ́lẹ̀ wà ń Bàrígà ìgbà lẹ́tún lọ Bàrígà. nígbà yẹn tí àwọn promoters bá ti wá látẹ̀kọ̀ àwọn promoters wọn wá látẹ̀kọ̀ wọn wá sọ fún wa pé àwọn níbì kan ní Èkó tẹ́tí lè máa ṣe jọ́m so wọ́n máa wá wọ́n á gbé wa lọ play ìgbà yẹn ni mo ti mọ àwọn tó jẹ́ olórin bíi tèmi àmàjọ máa pàdé ní hòtẹ́ẹ̀lì táwọn bá ti ní jọ́m èmi máa lọ tẹ́mi bá ti ní jọ́m àwọn náà máa wá. àwọn Pasuma ò tí ì sìn gbà yẹn. Pasuma mi ò gbọ́ Pasuma ń gbà yẹn rárá o. Saheed ńkọ́? mi ò gbọ́ Saheed o. Tọ́yì Bàlàmú ńkọ́? Tọ́yì Bàlàmú àjọ wa ń gbà yẹn náà ni. lásìkò tẹ́ ń sọ yìí Ìjẹ̀bú gan lẹ ti wá bẹ̀rẹ̀. Ìjẹ̀bú Ṣàgámù bí mo lè bẹ̀rẹ̀ láti Ìjẹ̀bú-Òde yẹn kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ ní Ìjẹ̀bú-Òde náà mo wá sí Ṣàgámù. ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ní Ìjẹ̀bú-Òde yẹn àwọn olórin wo lẹ tún jọ ń lò gbàngbà yẹn. Calypso àti bọ̀bọ̀ kan báyìí náà àjọ wà lẹ́kọ̀ọ́ náà nípa burúkú. kí ló wá dé tẹ kó túkò ní Ìjẹ̀bú-Òde. Ìjẹ̀bú-Òde mo kàn wá ṣeré Ṣàgámù ni ẹni tó kọ́ lùlù fún mi máa ń gbé Ṣàgámù à ń pè ní Aládéwúrà òun lẹni tó kọ́kọ́ lùlù fún mi gbára ní Ṣàgámù máa gbé láti Ṣàgámù máa gbé lọ sí Ìjẹ̀bú-Òde so àwa ṣeré láti Ìjẹ̀bú-Òde ń bi pé àwọn yàrá ṣeré Ṣàgámù kí kò sí Ìjẹ̀bú-Òde òjò kò sí wàá bọ̀ Ṣàgámù mo ti bá gbére kan wàá ṣe wá láti Ìjẹ̀bú-Òde wá ṣeré Akúndẹ̀ ṣe ṣeré ń bí báyìí èrò ọmọ Olúṣẹ́yẹ ọmọ Olúbàtà Òkìkí kí lórúkọ rẹ̀ Òkìkí wọ́n bẹ̀rẹ̀ ṣẹ́kẹ́ from there wọ́n dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní pè wá ń bí nìyẹn. ẹ ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn láti Ìjẹ̀bú yẹn lẹ bá dúró Ṣàgámù gan. mo wá dúró ní Ṣàgámù. ìyá ti tó bí ọdún mélòó. ìyẹn ti ń lọ sí bíi 20 years now. ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ní 1986. ìkejì ńkọ́. ìkejì náà 87. kẹta. 88. kẹrin máa jẹ́ 89. ìkẹrin yẹn a ṣì yẹn ní 90 mo lè ti wọnú Kristi nígbà tá a lè máa ṣe kẹta yẹn. nínú bolẹ̀ wà tẹ́lẹ̀ nígbà tẹ́ ń ṣàkókò àti. a wà nínú mo kàn ń ṣe ẹmọ olórin a kàn ń máa ń rọra ṣe ayé wa gẹ́gẹ́ bí àwọn tá a rí níwájú bọ́n ṣe ń ṣe wọ́n mọ̀ ara wọn kì í ṣe pé ń ṣe la díìpù nínú ẹ̀sìn kan pàtó ọdún orin fújì ìwéré ni àwọn muslim dẹ̀ ni wọ́n so bet aṣá ń ṣe gẹ́gẹ́ bí àwọn táwọn wò. àwọn ìdojúkọ wo ló wà ní iṣẹ́ fújì tẹ́yìn ti fèsì. ṣùgbọ́n mo lẹ́nìkan Jésù olùgbàlà ni mo máa lẹ́nìkan Jésù olùgbàlà ni bàbá mi àgbà Jésù mi alágbára mo yíká ọ̀tún mo yíká òsì
mo pa búrúburú níwájú ìtẹ́ ògo ọlọ́run elédùmarè. Tani ta ló lè dúró de ìbáwí ọlọ́run iná? Tani ta ló lè dúró de ìbáwí ọlọ́run ògo? Bó bá sọ̀rọ̀ pẹ́kẹ́ iná àmì abọ́, àìrálálẹ̀ ilẹ̀ àmì títì, pẹ́pẹ́pẹ́ ológo àánú àbàràjìgì ọlọ́run mi abara kìkì ogun. You are worthy, you are worthy. Ọlọ́run ló gbà mí. That is why mi ò lè ṣe kí n má kì í mo hand over iṣẹ́ fújì mi, mo hand over ilé lọ́wọ́. Mo wá rí ìdojúkọ ńlá kí ló ń lẹ́la ń kọrin Jésù tó là ń kọrin Jésù. Ìdáwọn lóhùn títí gbogbo nǹkan tí wọ́n gbà pátá lára mi yẹn Ọlọ́run bá mi dá gbogbo ẹ̀ padà. Wọ́n gba ilé lọ́wọ́ mi, wọ́n gba many things. Mo wá dẹ tó ń fi sípàsì rìn kiri, mo ń tọrọ owó kiri. Ọ̀gá olórin. Kò rí òkè yìí náà ni mo wá ń wá mo sá wá. Àbí tó bá gba Jésù o, àwọn ò ní nǹkan kan lè ṣe fún ẹ ju pé. Mo ń bọ̀ o. Ṣé ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé ológo ní í gan? Professional musician. Adéwálé Àyùbá, ọ̀rọ̀ mi ń fẹ́ máa ṣègbéraga torí Ọlọ́run ti gbé ga jù mí lọ, Ọlọ́run ò dẹ̀ ní rẹ̀ sílẹ̀. Adéwálé Àyùbá ògo Rẹ́mọ. Ìyọ́nú Ọlọ́run ló dára jù, orin ẹ̀ nìyẹn o. Ìbínú Ọlọ́run káwa máa rí, kò mà sí ẹni tí kò dẹ́ṣẹ̀, kò sí ẹni tí kò dẹ́ṣẹ̀. Èmi ń jẹ̀yà nítorí ẹ̀ṣẹ̀ mi, ìwọ ń jẹ̀yà nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Apá ayé kan kò ní ká ẹ o, o ṣeun Jésù, o ṣeun. Mo wá dá lóhùn, mo lo orin ẹ̀yẹ ní rẹ́kọ̀dù mi tó ń bọ̀. Bí a bá ń gégi nínú igbó, pálágbẹ̀dẹ ń pariwo nínú àgọ́ rẹ o. Orin fújì lè mí kún kọ mélèé gbàgbé o, orin fújì lè mí kún kọ mélèé gbàgbé o. Mo pàdé ẹ̀ ní play kan ní ọba fẹ́ kọ́ wá ṣeré fún wọn bẹ̀. Àwọn ọ̀rẹ́ mi wá gbé mi lọ sí play àríra for good 20 years àríra. Lẹ́yìn mo ṣe dé play yẹn, mo ṣe débi tó ti fẹ́ play yẹn, mo wá lọ sórí stage yẹn, mo ní Wálé dà, wọ́n ní kò tí ì dé, wọ́n tó bá dé kẹ́ni mo wà ń bí báyìí. Ó dẹ̀ ṣe dé, wọ́n wá pè mí pé Àyùbá ti dé. Mo wá lọ sórí bó ṣe rí mi báyìí, Àyùbá mi ní wá tì, bó ṣe rí mi báyìí, ó ní bọ̀dá ẹ̀ kí mi dáadáa. Àwọn ọlọ́pàá yìí ti ẹ̀fẹ̀ máa ní no ó lè filẹ̀ bọ̀dá òun ni. Ó dẹ̀ gorí stage adẹ̀jọ́ jókòó mú Àyùbá ó tiẹ̀ wà mí, ó ní ìbùlọ̀ máa wá yín sí. Ó ní wọ́n sọ pé ẹ̀ ti di pásítọ̀. Mo ní wọ́n kọ́, ṣé bí wọn náà ti di pásítọ̀? Ó ní bẹ́ẹ̀ ni. Mo ń bọ̀ sá, gẹ́gẹ́ bí onífújì ẹ ti sọ àwọn ìrírí tẹ ẹ ní bẹ́ẹ̀. Iṣẹ́ fújì, orin yẹn orin ayé mi. Gbọ́n gbà tí bàbá wa Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn, nígbà tó ń kọrin ẹ̀ ó kọrin ẹ̀ débi kan, ó ní ẹ̀yin yá o, àwọn ìyá dá lóhùn, ó ní o. But nígbà tó tún wá yá tó ti ń tó àsìkò, bàbá tó nẹ́gbẹ́ abiyamọ ayé tó ń bá máa kú ojú mà tìyìn. Ìyẹn túbọ̀ sí pé kíní yẹn àwọn ayé ni wọ́n mọ́nítọ̀ ṣẹ́ yẹn. Nígbà tẹ́mi dẹ̀ ti wá gẹ̀ẹ́tì mo ti jábọ́, bóyá mo rí oore ọ̀fẹ́ àtàánú Ọlọ́run gbà ní ló ṣe jẹ́ ń drop. Bàtà yín ti wà nú ẹ̀ tẹ́lẹ̀. Èmi ti wà nú ẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀yin náà ti wà lọ́dọ̀ àwọn ìyá ayé. Àmọ́ wà ń bẹ̀ o. Mo wà ń bẹ̀ o. Àmọ́ jẹ́ mo mú bẹ̀ o. Ṣùgbọ́n nígbà tí wọ́n dẹ̀ sọ pé mo ti àbí kí náà pè, mo dẹ̀ ra fi wọ́n lẹ̀. Ọ̀dà gẹ́gẹ́ bí àwọn ìrírí tá a máa ń ní àti àwọn ọ̀rọ̀ tá a máa ń gbọ́, kí lẹ rò pé wá fa, ṣé nítorí ẹ sọ pé ẹ báwọn ìyá ṣe mọ́ ẹ gba Jésù ni ká sọ pé nǹkan ṣe rí bákan ni àbí báwo? No, kò ṣe bẹ́ẹ̀. Níṣe ni mo ṣe record, first record mi, orin tí mo kọ́kọ́ first record mo kọ́kọ́ ṣe, ṣe practice. Àwọn pípù yẹn kọ̀ bẹ́ ṣe wáyé, wọ́n kọ̀ wá látẹ̀kọ́ ni, à ń gbóhùn eléré kan ní Ṣàgámù, wọ́n dẹ̀ dé wọ́n wá bá mi, you are going studio tomorrow. Wọ́n náà practice, wọ́n ní anything bá ti kọ́. So adẹ̀ lọ, so kò jẹ́ kí n wà well practice. So ibi tí mo ti wá ń kí àwọn ọba yẹn, mo wá kọ Ẹ̀wùsì Ìjẹ̀bú Rẹ́mọ, instead kí n sọ pé Àkárìgbò ti Ìjẹ̀bú Rẹ́mọ, mo wá lo Ẹ̀wùsì ti Ìjẹ̀bú Rẹ́mọ. So ibẹ̀ yẹn rẹ́kọ̀dù yẹn dẹ̀ dùn gan, ṣe ni àwọn èèyàn mi wọ́n gbá ibẹ̀ yẹn mú, wọ́n wá sọ ibẹ̀ yẹn, ibùn gan ọba yẹn gan ò gbọ́ gbogbo nǹkan tí mo kọ.
ṣùgbọ́n ṣe ni wọ́n débẹ̀ yẹn mú níṣẹ́ ló gbé ẹ̀wù sí orí àkárìgbò níṣẹ́ ló gbé gbogbo wọn ṣàkọbẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ńgbà yẹn. So from there mo ṣàkọdẹ̀ rí pé gbogbo nǹkan ò dẹ̀ wá ń lọ déédéé. Wọ́n pé mo dẹ̀ ń try láti sọ fún ọ pé it's not like that o, kò rí bẹ́ẹ̀ 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 o. Ṣùgbọ́n mo ṣáà ń try láti ṣàtúnṣe, mo ń try láti ṣàtúnṣe, mo ń try láti ṣàtúnṣe. Even gan next record tó ń bọ̀ nísìn àti ṣe àtúnṣe, àti ṣe àtúnṣe tó jẹ́ pé ọba tó wà ń bẹ̀ yìí sìn yìí àwa mi lọ síta ọba, àwa mi lọ síta ọba láti lọ́kàn ọba wa Adéwálé. Kábíyèsí rẹ ọba wa Adéwálé, ìṣọ̀kan rẹ mọ́ ó dọwọ́ yín. Ṣàgámù lápapọ̀ Adéwálé, ogun ò gbọ́dọ̀ jà, àwa ń ṣàdúrà fún ọba wa Adéwálé. Májàyé orí ẹ kò sí nǹkan ọba Májàyé, ìyẹn ló ń bọ̀ lọ́nà báyìí. now n tẹ́ ń sọ ni pé ká sọ pọ́n rò pé kọrin bọ́ba ni. Wọ́n ní mo kọrin bọ́ba, so mo dẹ̀ rí pé nígbà tá à ṣe practice yẹn tàbí gbogbo àwọn ibìkan wà nínú rẹ́kọ̀dì orin ti tọ́ lọ́wọ́ mi nígbà tí mi ò sí mi lọ́bẹ̀ rí, orin yẹn tán bẹ̀ ti bẹ̀yẹn náà wá lẹ́ẹ̀kì gbogbo bí tí mo ti kọ níre 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 là ń sọ̀rọ̀ àtàrẹ lójoojúmọ́ ayé o, ojúmọ́ kì í mọ́ o, kí kùtùrù kó o má ṣe fàgèdè ń gbé Fújì Commander Adékúnlé mi o, ọjọ́ báyọ̀. So gbogbo níre níre orin ti tán, I don't know anything, gbogbo orin tí mo wọ̀n tí mo kọ́ lọ ó ti tán. Ṣùgbọ́n thank God èmi ò tí mọ̀ pé Ọlọ́run ti wà pẹ̀lú mi ti pẹ́, mi ò mọ̀ mi tètè mọ̀ tágbé mo ti tètè mọ̀ ní àwọ̀dọ̀ Ọlọ́run ni máa kọ́kọ́ ní máa gbà, so that mi ò wá ní problem gbàgbọ́ akọ̀ back ni ó ṣe ń back mi sìn, akọ̀ back ni sókè ni kò ní mi nílé wà. ṣé pé bóyá ẹ kọrin bú ọba àwọn ìlú ṣe ẹ pé ọkàn òun wò pé àbí ṣe ló ń ní mi ò kọrin bú ọba. ní gẹ́gẹ́ bí onífújì tí ó wà ní Rẹ́mọ, Jésù lẹ ń kọrin fún sìn, tẹ bá wà lóde tí àwọn bọ́ìsì ń béèrè tùǹgbà ńkọ́? Ẹ sísà ṣe rí mistake táwọn èèyàn wa ń ṣe ni pé kò sí religion kankan tó tako ògo, tó tako gift, ẹ̀bùn tọ́lọ́run bá fún yàn, kò sí religion kankan tó tako, because orin tá à ń kọ yìí a kàn rí àánú gbà látara orin, because David tí ń ṣe ànábì Dáúdà nínú Kùránì wọ́n máa ń fi orin kí Ọlọ́run ni. So táàlà bá wá dẹ̀ rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run lé tá bá wá ń lo orin tá bá fi ń kìyàn, á jẹ́ pé níṣe ni a rí oore ọ̀fẹ́ Ọlọ́run gbà. ọmọ bàbá oníbàtà èwo ni Súnbèbè? Súnbèbè ìyẹn nígbà tí mo ṣe rẹ́kọ̀dù kan tí mo kọ pé Súnbèbè wà kándọ̀, Súnbèbè wà kándọ̀, Súnbèbè wà kándọ̀, Súnbèbè wà kándọ̀, ó dára láti jó ṣẹgbọ́ Súnbèbè wà kándọ̀, èmi lè jó yìí wọlé ìjó Súnbèbè wà, kòkòrò méjì ló pàdé, music ìfẹ́fẹ́ tó ń chorus by a golden voice. So ìgbà yẹn ni àwọn èèyàn tó pẹ́ tó wà rẹ̀ sí mi Súnbèbè 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 pàdé ìdáwọ́ lóhùn. music bẹ̀bẹ̀ tó ń. Music ìfẹ́fẹ́ tó ń chorus by a golden voice. inú Jésù lẹ bàbá ẹ. ẹ tẹ bá dé ìta tán bá lọ́n fẹ́ tùǹgbà bá lẹ fẹ́ fún wọn sẹ́. a máa fún wọn ní tùǹgbà Jésù ni. tùǹgbà Jésù. tùǹgbà Jésù àṣẹyìn ò rí bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ ni, ẹ wo bí ayé ẹ ṣe bless gbogbo ayé báyìí. gospel làwọn. gospel ni. kí lẹ̀ ń pè tí. gospel náà ni Fuji gospel. Fuji gospel. mo fi tọlọ́run sí i, èmi kàn ní believing pé ibi tí mo wà lọ́dọ̀ Jésù àwọn òkè nítorí pé gbogbo àwọn nǹkan ni mo ló gbà kúrò lọ́wọ́ mi, gba ilé yìí, àgbèrè, jà, mutí, mu sìgá, ṣe bíi pé wọ́n ló tó bẹ́ẹ̀, many things ni Kristi gbà lọ́wọ́ mi. mo rà rí pé nǹkan ló di ayé mi lọ́wọ́, kì í ṣe pé ayé ló ń ṣe mí. Bíbélì ní pé èyí ò lè máa pọ̀ sí nínú ẹ̀ṣẹ̀, ẹni kò rí ọ̀fẹ́ máa pọ̀ sí ní ká má rí i. So mo wá rí pé àṣé mi tiẹ̀ fún ara mi mo ṣe ra ẹlòmíín wà ògo ẹ̀ kò ṣèṣekíṣe, òṣèkíṣe kẹ̀ ní Sátánì máa tì sí pé kó lọ ṣe so that kó ògo ẹ̀ má ba rise up. So gbà tí mo dẹ̀ ti discover àwọn nǹkan yẹn mo dẹ̀ fi gbogbo ẹ̀ lẹ̀. oníṣekúṣe ni. gbogbo amójúmójú ọ̀rẹ́ mo ṣe mo dẹ̀ dúpẹ́ pé everything mo fi gbogbo ẹ̀ lẹ̀. Mo wá rí pé níṣe ni tọ́nà ara mi wá dé. Mo wá rí pé mo wá lálàáfíà o. Abiyamọ ọ̀run gbọ̀rọ̀ mi rò,
abiyamọ ọ̀run gbọ̀rọ̀ mi ro nítorí kí ni àwa ti sáré a ò mẹni tó lè ṣe àwa tí mo a ò rẹni tó lè gbà wá ń ṣe lógún èṣù kò sí ọlọ́run bàbá tètè ní àbọ̀ o bàbá tètè ní àbọ̀. Next record mo gbé gospel wọ̀ ṣe bí bàbá Yínká Ayéfẹ́lẹ́ ó gbé wọ̀ ó kọ́ rò pé bóyá kò ní ayédègbà ẹ wo bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ ṣé bó ní Jésù ló ń kọ àṣebí àwọn èèyàn kan ní àwọn èrè àsálátù Muslim àwọn èrè àsálátù wọ́n pọ̀ bẹ́ẹ̀ mi ti gbàgbé orúkọ wọn èrè àsálátù àsàwùtí gbogbo wọn dẹ̀ ń kọrin Muslim ibùn kan wọ́n la àtàwọn ẹ̀mí tó ń sọ pé àwọn ní kinní lọ. So ọ̀nà tó yàn bá gbọ̀n láti fi gbé Ọlọ́run ga ohun tó bá mọ̀ pé ó lè fi gbé ga. orúkọ ni ká pè yín ká máa pè yín sí. ọmọọba Jésù tó fún mi òkìkí ọlá the global gospel music ambassador. kọ fújì mọ́ báyìí. mo kọ fújì náà ni mo yí padà sí tọlọ́run. ẹ ti pè ń gospel fi fújì sí. àfújì ni ẹ̀yin òun gbọ́ nígbà tí mo ń kọ ṣé mo yí sí fújì. àtọ̀dá ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí kó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kaftanati á kó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kaftanati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kaftanati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́bá ti yá ó ti yá. àwa ò lè ṣe ká má ṣeré fújì o èmi ò lè ṣe kí n má kọrin fújì o èmi ò lè ṣe kí n má kọrin fújì o èmi ò lè ṣe kí n má kọrin fújì o láti bẹ̀rẹ̀ wá láti dé mi ládé orin mo dẹ̀ tún dàgbà tán mo tún ń kọrin sí ni Ọlọ́run tí ò jẹ́ kí bẹ̀bẹ̀ yìí kó dúró o èmi ò lè ṣe kí n má kọrin fújì o nítorí pé wọ́n fi ibi onífújì Jésù yẹn wọ́n fi ń kàńtàpù mi wọ́n fi ń kàńtàpù iṣẹ́ yẹn ẹ̀bùn mi nìyẹn tọ́lọ́run ti pè pé nǹkan tó máa fi ṣe oríire láyé tó ń lọ èrè o ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ níṣẹ́ la ò gbé fún Ọlọ́run náà mo ti gbé fún Ọlọ́run pé kó fún ara ẹ̀ dàrẹ́ tẹ̀ mo ti gbé fún ó dẹ̀ wá ń dàrẹ́ tí mo wá ń fún mi níbi mo ṣe máa kọ́ báyìí ni kò ṣe 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 kọ́. now tí ẹ bá ń lọ ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí èmi àti yín wà níbì kan ibẹ̀ lọmọ kékeré kan ti ní mo mọ̀ yín gan ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ yín gan fàbáyé ń ṣètò igan ọ̀pọ̀lọpọ̀ ló wò láti lóyìnbó pé òkìkí rèé o nígbà yẹn Ọlọ́run kẹyìn gan bó ní ìsìn ọ̀kadà lẹ́ ń gùn kò ń rí bákan rẹ̀. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí nǹkan bá ń lọ gbẹ́rẹ́rẹ́ fún ẹ̀dá láyé yìí onítọ̀hún lè máa tó lọ. ṣùgbọ́n Jóòbù sọ wípé gbogbo ọjọ́ tí a là sílẹ̀ fún mi lèmi yóò dúró dè títí di ìgbà àmúdọ̀tun mi yóò fi dé. so bó ṣe wá rí bẹ́ẹ̀ mi ìpínlẹ̀ tẹ̀ ọ́n mọ́tò àti kọ́kọ́ bẹ́ẹ̀ bá ó ń tàn kádà kò sí nǹkan tí wọ́n ò sọ tán. mo ṣàdúró ti ẹni tí mò ń wò yẹn ó sọ fún mi pé kí n dúró wọ́n máa sọ̀rọ̀ sí ẹ o mo ṣàdúró mo wá dúró ti Jésù yẹn mo wá dúró ó wá ń ṣe àwọn nǹkan yẹn fún mi ilé tí mo tà Jésù kọ́ mi fún mi mo wá di onílé mi so mi ò wá pọ́nú àkànjú ó wá ń ṣe systematically ó ń ṣe systematically ok ẹ jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ kí n sọ fún yín kan fún yín ta ló mọ̀ pé COVID-19 máa dé nobody tó mọ̀ pé COVID-19 máa dé nígbà tí COVID-19 dé pẹ̀lú ọ̀kadà mi mo ní márúwá náà gbà mí màá lo márúwá gbà mí màá lo ọ̀kadà so níṣẹ́ ni mò ń jẹ tí mo mu ṣé mo ọ̀kadà búrúburú àti pàwọ́dé yẹ ká àwọn kọ́dẹ̀ jókòó lé wọn lè lọ́dún kan mo rí good morning bí èyí ṣe tún lọ níṣẹ́ ni owó Emefiele ẹ̀dùnkún tó ń sọ tó ń ṣe nígbà yẹn mo ní kinní kan níṣẹ́ tó sówó láàrin ìlú tí gbogbo ẹ̀ wá dry níṣẹ́ ni lójoojúmọ́ ni mò ń rí owó gbogbo àwọn tó ń jẹ́ eléré ibi tèmi wọn ò lọ anywhere. ẹ̀bọ̀ tọ́kadà lẹ́yìn gbé. mò ń gbọ́kadà mi mò ń gbọ́ ọ̀kadà mi ojú ò tì mí tó rà àkọ́tí mò ń ṣe tó ń fún mi lówó okay daddy let me tell you one thing ṣe bí àwọn tó wà ní London yẹn tó wà nílùú òyìnbó yẹn sáwọn ọmọ nǹkan tó ń ṣe ni tó yan gbọ́dọ̀ òrùra ẹ̀ pín ní òrùra mi pín o. ẹ kì í feel bákan. mi ò fi ìmù wọn tí bá gbé àwọn èèyàn
tó máa fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa sọ pé Òkìkí Wẹ́sọ ẹ ṣọ́ láì fún yín o ẹ fi ayé tèmi lẹ̀ wọ́n fún torí nígbà tó bá bẹ̀rẹ̀ ṣé ní gbogbo egun ẹ tó le yẹn wọ́n á jẹ́ kí egun yẹn dẹ̀. I'm saying this sí ayé wọ́n mọ̀ yìí pé no condition It's permanent. kí ayé mọ̀ káwọn ọkùnrin tó bá tí èèyàn bá ní problem níbi music yóò sọ pé ayé ti parẹ́ Nídìí gbogbo iṣẹ́ ni. nídìí gbogbo iṣẹ́ ni Ọlọ́run lè sọ pé kàn gba abẹ kọjá kó má jẹ́ òun kankan ló máa là ẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run lè ok lọ́kọrin díẹ̀ náà kátẹ̀ owó ṣe máa ṣe ó dà ṣe àkúrò ń bẹ̀ ṣe wà lọ síbi tó máa ti là gángan. Pé tí ń dúró gan. wọ́n pè tí mi dúró wọ́n máa discourage mi gan àwọn ibùgbọ́n àwọn èèyàn torí ẹ̀ ń gbéṣẹ́ fún mi and I don't need their work mi ò fẹ́ ṣẹ́ wọn. Lókè àwọ̀ bí ṣọlọ́kadà. àwọn ọ̀fẹ́ gbé iṣẹ́ lọ fọlọ́kadà àwọn tó bá kẹfẹ́ tèmi by force by fire they will call me I will need Òkìkí go and call me Òkìkí there's one man Papingo wọ́n gba iṣẹ́ yẹn tì wọ́n ní where is Òkìkí go and call me Òkìkí wọ́n ń dá ìbáyìí àwọn ìyàwó ẹ̀ ń yí báyìí wọ́n yà Òkìkí Òkìkí kúrò Ṣàgámù yìí ẹ lọ wá ọ̀dà tẹ́ ẹ bá ti Òkìkí wọ́n bá ń ṣe pàtí wọn kẹ̀ ní breadwinner of the family. Ọba owó kìkì dé. Tọ́lá mi dé wọ́n rà àrùn Òkìkí wọ́n dẹ̀ ń gbé mi dádì mi ò mú wa Ṣàgámù mo máa ṣeré kan ni mo ní sà so mo mọ̀ pé ohun tí Ọlọ́run bá ṣẹ́rí onítọ̀hún bá ṣì sì yọ̀ ọ́ mo dúró lórí àpáta tí ń ṣe ti Jésù Kristi. Toró ń yèmí náà lẹ́nu ńgbà tá a la fẹ́ ṣe fọ̀rọ̀wérọ̀ fún tẹ́ní ká máa bọ̀ níbì kan. Bàtà débí mo á ní ṣọ́ọ̀ṣì láwa ni ẹni ẹni tí mo fẹ̀yìntì rèé. Wọ́n á rí i pé lóòótọ́ Ọlọ́run ọ̀dẹ̀ ní dójú tì. Ọmọ sísítà mi ni à ń bọ̀ láti play ọ̀nà ìpéjẹ gbogbo mo ti lọ play lọ́jọ́ yẹn tí mo rẹ̀ ṣe ń mú tí ṣayé ṣe gbogbo ẹ̀ nígbà yẹn so mo rẹ̀ ṣe ń bọ̀ láti play yẹn mo wà nù aṣọ funfun aṣọ white mo wọ̀ nígbà rántí ọjọ́ yẹn so mo wá pàdé ẹ lọ́nà lọ́nà pé mo ṣe mọ̀ ẹ́ lọ́tí mo kàn wọ́n pé èmi ò tẹ́ wọn báwọn èèyàn ṣe gbọ́ pé nígbà tí pé èmi àti ọmọ yẹn lájọ wà ń bẹ̀ mi ò mọ̀ mọ́ ṣe gbọ́ nígbà tó ń bẹ̀rẹ̀ sí ní kárí rúmùsùn mo ní ṣé ìyẹn ni kò sí ilé tí ò ṣàìsí agbára tiẹ̀ so mo dẹ̀ dúró tán àwọn náà mọ̀ pé Òkìkí Adékúnlé kì í ṣe ẹranko tó rọ̀ mo dúró tán tí wọ́n mì mí o. They check me ṣùgbọ́n mo dúró tán lónìí wọ́n dàdé náà I'm a winner lẹ́ni wọ́n mọ̀ pé I'm a winner I don't mi ìgbọ́ jẹgẹ mo dúró tán mo fi wọ́n rẹ́ they leave me alone wọ́n fi mí lẹ̀ ẹ má lọ bá tẹ ẹ má lọ ṣe tí ń lọ bá o ẹ ra filẹ̀ ẹ má ṣe tí ń lọ bá o náà gbogbo àwọn tó ń kẹ́gàn mi gbà yẹn ń gbàgádà wọ́n ṣe gbàdá wọ́n ṣe kókó today you are healing me I'm going so baby. Òkìkíọlá o my pastor my evangelist oríṣiríṣi ló máa pè gbogbo lọ́dọ̀ Ọlọ́run. Now gbogbo ìgbà tí Barrister wà láyé ǹjẹ́ láǹfààní àti rí wọn. Bàbá wa nínú Fújì mo láǹfààní àti súnmọ́ wọn wọ́n wá play Fàtúnraṣe nígbà kan Ṣàgámù bí mo try láti dọ́dọ̀ wọn mo like orin wọn nínú àwọn orin wọn tí mo like ni ẹ ò máa tẹ̀lé wa ní ẹ̀yìn lóhùn méjì ẹ̀ ń tọ́ ẹ o ẹ ò máa tẹ̀lé wa ní lọ́jọ́ tó ti bọ́ ọmọ máa lùsàgbò ẹ ò máa tẹ̀lé wa ní gúdúgúdú mi kò fi ìgbà kan túra sílẹ̀ o. ọlọ́kùnbá Àyìndé mo gbèdì fún ọba orin wòlíì orin ni wòlíì olórin mo gbèdì fún. Ó ti ẹ̀sọ̀ kan náà maturity ní kẹ́ ẹ máa lò before you talk làwa ti stand by you assimilation sẹ́ǹsì tiwa ní. ẹ ó máa tẹ̀lé wa ní ìyẹn ò máa tẹ̀lé wa ní. Yàtọ̀ sí Síkírù Àyìndé Barrister àwọn olórin wo lè tún lè sọ pé gbà fún nídìí orin gangan. Bàbá wa Alhaji Wasiu Ayinde ọmọ Ìjẹ̀bú-Òde ni wọ́n ọ̀gá mi gidi ni àti mo náà play Ṣàgámù táwọn náà máa wá Ṣàgámù nígbà yẹn that is 85-86 wọ́n á ń play fáwọn Ṣàgámù Star Club a lọ sórí stage wọn Àyìndé Wasiu is a very good wọ́n good gan wọ́n fojú pa mí rẹ́. Yàtọ̀ sí Wasiu Àyìndé ńkọ́ Ṣínà Àkànní ńkọ́. Ṣínà Àkànní àjọ jáde nígbà kan náà ni ọ̀jẹ̀ pé wọ́n á dùn mí jọ́ tí wọ́n wá sí Ṣàgámù high school tó wá play fáwọn ọ̀rẹ́ mi kan Ṣújì so mo wá lọ bá lóòsè kò mú dá mi mọ̀ wọ́n á ń try láti sọ pé ẹ sà ẹ mọ̀ mi mọ́
wọn ò ṣe bákan wọn wá kúrò ńbẹ̀ ọmọ mi adẹjọ jáde ńgbà kan náà ni àwọn ọlọ́kọ̀ jáde bí Ṣínà Àkànní ṣe jáde Jésù tó fún mi òkìkí ọlá jáde ní Ṣàgámù Àyùbá náà jáde àṣejọ jáde nìyẹn. ẹ ṣáájú Àyùbá jáde. mo ṣáájú Àyùbá jáde. alẹ́ ìyẹ̀wẹ̀ so. àwọn Ṣẹ́fíù ọmọ gidi ìgbà kan tí mo tẹ̀ ṣe rẹ́kọ̀dì tí mo ní fẹ́ lo píksọ̀ ẹ̀ mo pè é Alhaji Ṣẹ́fíù ó ń ta ni olókìkí Ṣàgámù olókè máa fẹ́ lo píksọ̀ yìí wọ́n ní kí n lò àwọn ẹ̀gbọ́n ìyàwó mi wọ́n fẹ́ pè é nígbà kan ní London gba nọ́mbà ẹ̀ mo pè é Ṣẹ́fíù àwọn kan fẹ́ pè é o wọ́n ló fẹ́ play fún àwọn ní London torí ó gùdù sí mi kì í ṣègbéraga bá gbóhùn mi báyìí ibùn kan níjọ́ kan láti Abẹ́òkúta oníkan wá gbà mí Ṣàgámù òun ti ní play ó ní ẹgbẹ́ òkìkí Ṣàgámù àwọn pípọ̀ yẹn wá láti Abẹ́òkúta wọ́n wá gbà mí ń bí yẹn Ṣẹ́fíù Àlàó ọmọ ko. Now láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ orin ǹjẹ́ àti láwọn kan náà tẹ́lẹ̀ sọ pé ẹ̀yin ni wọ́n ti jáde gẹ́gẹ́ bí olórin. ọ̀pọ̀ àròlé àkúbà ló lù fún mi today ó ti di olórin ńlá ní Ṣàgámù bí báyìí ó ti play àkúbà fún mi then one very lady àjọ wà ní ìjọ Living Christ Evangelical Ministry tó jẹ́ pé wọ́n pè ní Bẹ́wàjí olórin. Bẹ́wàjí pupa yẹn. àjọ wà ní kwaya ni so ọmọ gidi dẹ̀ ni so òun náà ti bá mi lọ play dáadáa rí ó ti bá mi lọ play. ní ìsìn ẹ ṣe ń kọrin. àmọ́ ṣe ń kọrin. ẹ rẹ̀ ṣe ń ṣiṣẹ́ ọ̀kadà. àmọ́ ń ṣe. kò dẹ̀ ń dira wọn lọ́wọ́. ṣé àwọn ọkùnrin Nàìjíríà of today ṣé ní Nàìjíríà wa yìí mostly Ṣàgámù ń bí òun ti máa ń rí nǹkan kankan ló pé wọ́n máa ń wò pé dáàdì gbogbo nǹkan tó bá máa mú owó wá kì í ṣe ọ̀kadà nìkan ni mò ń ṣe ọ̀kadà nìkan ni mò ń ṣe wọ́n máa tún pè mí máa tún lọ ṣe praise and worship wọ́n máa fún mi ní honorarium máa lọ kọrin Olúwa máa tún orin ìsọjí lẹ̀. ẹ tún kọrin ìsọjí. a máa kọrin ìsọjí bàbá o bàbá níṣojú gbogbo ènìyàn jẹ́ kí n lè yìn ọ́ Ọlọ́run wá tètè ṣe ọjọ́ ń lọ Ọlọ́run wá tètè ṣe ọjọ́ ń lọ a kì máa ìkọ́lé nísà òkú a kì máa igun mọ́tò làjúlé ọ̀run Ọlọ́run wá tètè ṣe ọjọ́ ń lọ. wọ́n ti wọ́n máa pè mí lọ wọ́n máa pè mí ní October 1st nísìn mo lọ mínísítà ní ṣọ́ọ̀ṣì ọ̀gá mi Pastor Taiwo Deliverance Pastor Telewuga wọ́n pè mí àwọn máa ṣe àjùkíní kan àwọn ọkùnrin náà ń ṣe October 1st wọ́n ti pè mí pé evangelist. so yàtọ̀ sí fújì nsìn àwọn tó bá ń ṣe sọjí. they will call me máa lọ bẹ̀. ìhà wo ni dáàdì yín kọ sáwọn olórin. ṣé dáàdì tó bí mi lọ́mọ dáàdì mi ó ní àwọn gúrùpù ẹ̀ tó fi tọ́jọ́ ń ṣe èkútẹ́ ńgbà yẹn so wọ́n dẹ̀ láìkẹ́ torí bàbá mi mo orin kọ ní Ṣàgámù orin èkútẹ́ tó bá ti fẹ́ ṣe ọdún orò ni wọ́n máa ń kọ orin yẹn. so ṣèbí èkútẹ́ nǹkan ló máa fi ń bú àwọn èèyàn. àwọn máa fi ń bú yan wọ́n máa fi ń bú yan wọ́n máa fi ń bú yan olówó ọ̀run re Sálíù ọ̀run re o má má jọkun kó má má jẹ́kù lọ olówó àbúrò mi olówó Sálíù mi má jẹkun kó má má jẹ́kù lọ Sálíù mo sá kẹ́kẹ́ mo múre gbóòfà mo gàbàjà mo mú ẹ wo ẹ má yẹ ká dẹ̀ kọrin yẹn mọ́ orin Ọlọ́run ló dẹ̀ ká dẹ̀ máa kọ. ẹ ti ríra yín gẹ́gẹ́ bí onífújì tó jẹ́ pé ó ti di àtúnbí. ó di àtúnbí. kán wá pè yín kéèké wá sóde àwọn ò fẹ́ kẹ́ kọrin Jésù nǹkan. àwọn tí ènìyàn tẹ máa ń ṣẹlẹ̀ dáadáa àti débì kan rí tí mo ti kọrin mo introduce orin Jésù wọ́n ṣe ló ń wò mí lọ́wọ́ pé bàbá yìí ń kọ yìí pé tiwantiwa lọ́wọ́ òkìkí Ráfíù mi Adékúnlé mi sún bèbè gbàgìrì ṣé ní gbogbo bolófélé sí látàrọ ní gbogbo ọ̀rẹ́ Adékúnlé adé mi òkìkí mi ló kọrin ní gbogbo bolófélé sí látàrọ ní gbogbo ọ̀rẹ́ sí níjọ́ òkìkí Ráfíù mi Adékúnlé Ráfíù mi máa ń pè kò sówó owó ń bẹ lápò wá bí àwọn ń kọ́ lọ bẹ́yẹn mò ń kọ́ lọ bẹ́yẹn mo wá rí pé inú wọn dùn so táwa ní ká máa tú bíbélì fi àyè lẹ̀ níbi kan nínú ìwé Áísáyà pé nígbà tí wọ́n jẹ tí wọ́n mu tán wọ́n dà wọ́n ní ẹ jẹ́ ká ṣe àríyá. so lọ́rọ̀ kan àwọn èèyàn fẹ́ràn bíbélì sọ bẹ́ẹ̀ pé ẹ jẹ́ ká ṣe àríyá níbẹ̀ yẹn mo kọ́ pé orin fújì èèyàn lè kọ́. okay now but nínú àwọn research àti tẹ́ ti ṣe àwọn èèyàn fẹ́ràn yín ayé ju orin Jésù lọ.
Àwọn èèyàn fẹ́ràn orin ayé ju orin fújì lọ. Ṣùgbọ́n Ọlọ́run ló máa ń gbé èèyàn dìde, ló máa ń ti èèyàn lẹ́yìn nínú iṣẹ́ orin tọ̀dọ̀ ẹ̀. Irú ẹ wo nǹkan tí ojú bàbá wa Ayéfẹ́lẹ́ kọ́kọ́ rí. Náà nígbà tí wọ́n takú, wọ́n yíṣẹ̀. Nígbà tí wọ́n takú tó dúró, wọ́n ṣètò wá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Ọlọ́run wá ti bàbá wa Ayéfẹ́lẹ́, ó wá gbé dìde látara iṣẹ́ yẹn. So Ọlọ́run kì í ṣàṣetì. Ṣùgbọ́n fún ẹnikẹ́ni tó bá lè dúró dè, I know my God will come. He will rise me up in the name of Jesus. Amen. Pray for us, sir. Ó ṣeun lọ́rọ̀ mi, Jésù Olúwa o. Ó mà ṣeun lọ́rọ̀ mi, Jésù Ọlọ́run mi. Alágbàwí ẹ̀dá, èmi yìn ọ́ lógo. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa, Ọlọ́run gba ìyìn wa. Ọlọ́run tó gbà kí n bá gbogbo ìdojúkọ yẹn, kò jẹ́ kí n bá. Ọlọ́run ẹ ṣé ẹ gbọ́ ọpẹ́ wa, Ọlọ́run ẹ ṣé ẹ gbọ́ ọpẹ́ wa, Ọlọ́run ẹ ṣé ẹ gbọ́ ọpẹ́ wa. A wá bẹ̀ Ọlọ́run òdodo, à ń bẹ̀ Ọlọ́run òdodo, mo ń bẹ̀ Ọlọ́run òdodo, èmi náà ń fẹ́ aláàánú ènìyàn tí ó fa mí sókè rá. Orin àbúrò mi alápá ńlá kan ló kọrin yẹn. Ọlọ́run gbogbo àwa tá wà níbí ẹ gbé wa dìde. Àtàwọn tó ń wò wá. Àtàwọn tó ń wò wá ní gbogbo ibi tẹ́ ti ń wò mí káàkiri àgbáńlá ayé, ẹnikẹ́ni tí mo bá ṣẹ̀, ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí o. I'm still in music fully. Ẹ gbà wá o, ẹ pè wá, eléyìí tẹ́ bá fẹ́ nínú ẹ̀ ẹ sọ. Ọlọ́run á gba ẹnu mi kọ́. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ sọ nọ́mbà yín báyìí, tẹlifóònù nọ́mbà, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n pátá, ẹ̀yin tẹ́ ti rí wọn ti pẹ́, tẹ́ ń gbọ́ nípa òkìkí lára àwọn tó lògbà, tó jọ ń lògbà pẹ̀lú Ìdòwú Sàlámì. Sàlámì lásìkò yẹn náà ń wọlé tún. wọ́n pọ̀ Ìdòwú Sàlámì, Múyìwá Awólèsì, gọ́vnà wa Fújì gọ́vnà lógùn state lónìí, ọmọ Ṣàgámù ń bí ni. Ẹ̀sìnké Ganiu òní gọ́vnà Fújì lógùn state ń sìn, ọmọ Ṣàgámù ń bí ni. gbogbo bàtẹ́ ń sọ yẹn Musiliu Haruna Ṣọlá ń kọ́. Musiliu ọmọ dáadáa, ọ̀rẹ́ mi tímọ́tímọ́. Ó wá play Ansarudeen bóyá last 3 months or 4 months. Mo lọ bẹ̀ bó ṣe rí mi báyìí. Orí òkè kan téńté ló wà, àwọn ọlọ́pàá fẹ́ lé mi. Police ẹ fi kúrò ẹ filẹ̀. Òkìkí má bọ̀ lókè má bọ̀ lókè. Mo wá lọ bá lókè, ó wá gbé mi sórí ẹsẹ̀. Musiliu ó wá gbé mi sórí ẹsẹ̀. Òkìkí wọ́n wò ti di pastor. Mo ní mo ti di pastor. Wọ́n wò ti di pastor. Ó sọ ìyẹ̀bù ló sọ. Òkìkí wọ́n wò ti di pastor. Mo ní mo ti di pastor. Mo ti fi ayé mi fún Jésù. Ó ní olódà. Mo ní báwo ló ṣe mo ní mo ṣe ń kọrin. Mo ní ṣùgbọ́n tó mọ̀ pé ẹ tó bá fẹ́ lọ sínú Jésù, wọ́n máa kọ́ gbé iṣẹ́ yẹn fò. Tó bá yá Ọlọ́run á jẹ́ kó dààmú. So that day ó fún mi lówó, ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó ṣe. Àwọn ọ̀rẹ́ mi gidigidi tájọ bẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀dà ẹ sọ tẹlifóònù nọ́mbà yín fún gbogbo àwọn tó wà káàkiri. Nọ́mbà mi ni 09065931166. lẹ́ẹ̀kan sí. 09065931166. Orin tí wọ́n fi dá yín mọ̀ nígbà yẹn tẹ máa ń kọ ní àwọn 80s 90s yẹn, ẹ fún wa ń bi méjì ń bẹ̀ ká máa dábẹ́. Mìnírù gentility a sọ̀rọ̀ lọ́jọ́ kan, gentility a sọ̀rọ̀ lọ́jọ́ kọjọ́, gentility a sọ̀rọ̀ lọ́jọ́ kan. Mo fẹ́ bẹ̀ gbogbo àwọn ọmọ Ṣàgámù tó wà káàkiri àgbáńlá ayé, kọ́ máa pe àwọn ọmọ Ṣàgámù tó jẹ́ pé olórin ni wọ́n ti sọ ìlú ìlẹ́nu. Wọ́n ní Ṣàgámù pé eléré kì í gbérí ń bẹ, èmi gbérí ń tèmi o, lóòótọ́ mo ní challenges, ṣùgbọ́n mo dúró tán, Ọlọ́run padà gbé mi. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ní pé ẹ bá ní eléré tí yín bí, tẹ́ ẹ gbà, tẹ́ lọ gba ìkan wá lókè lọ́hùn, tẹ́ kówó fún yẹn. Ǹjẹ́ tí àwọn tí wọ́n wà lọ́hùn yẹn, tí wọn ò bá ṣe àwọn tó wà lọ́hùn yẹn dáadáa, ṣẹ́yìn máa lọ rí wọn pé ní. Ẹ lè rí wọn pé àwọn tìlú wọn dúró ti ẹni yẹn, wọ́n tó ṣe. Lẹ́yìn Ṣàgámù lẹ́ṣẹ̀ lọ rí ọ pé ẹ̀yin táwa wà ń bí kátẹ̀sọ́pọ̀ Òkìkí ti gba Jésù, kí ló dé tẹ́ ìgbàdòwú Sàlámì, kí ló dé tẹ́ ìgbàdòwú aláfọ Òkìkí o, orin Jésù yẹn lẹ́dẹ̀ ń kọ́ o. What of my good friend Sàlámì Ìdòwú, ìyẹn ò ṣáà gba Jésù, mùsùlùmí ni ó ń kírun ẹ̀, kí ló dé tẹ́ ìgbà yẹn. Ẹnujọ́ mẹ́ta yẹn sì mi kàn fẹ́ dárúkọ, wọ́n ṣe eré kan níbi hospital road yẹn, ẹnìkan lè lọ gbé wá mi fẹ́ dárúkọ. Àwa ta tí wọ́n jẹ́ eléré àwa lọ máa parabulate lẹ́gbẹ̀ẹ́ stage wọn,
pé kọ́tẹ̀ ìgbéra káwọn náà kọrin kó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹjọ́ ẹ̀yin ọba ìlú wa, ẹ̀yin olówó ìlú wa Ṣàgámù, ọmọ yín Jésù tó fún mi òkìkí ọlá ló ń bẹ̀ yín. No, mi ò kọ́ ẹ pè wá, ẹ jẹ́ kí ẹ bẹ orin ìlú Ṣàgámù kó dùn lẹ́nu yín. Kò sí nǹkan tó ṣe Ṣàgámù. Ẹ má jẹ sọ Ṣàgámù, olérò òkè gbérí Ṣàgámù, èmi gbérí Ṣàgámù o. Gbogbo àwọn ọmọ Ṣàgámù, irú bọ̀bọ̀ tó ń play agogo fún mi Sunday ó wà ní UK. So there are many àwọn fans tó yẹ pé wọ́n tó wà ní UK tó yẹ pé ọmọ Ṣàgámù. Ẹ̀yin ọmọ Ṣàgámù tẹ́ wà, ẹ̀yin ọmọ Ìjẹ̀bú, Ogun State, ẹ má sọ nǹkan yín nù. Ẹ pè wá, a wà lójú iṣẹ́. Nígbà míì tí wọ́n bá gbé àwọn ẹlòmíì wá báwọn ò lè bí tí wọ́n. Ẹ pè wá, tẹ bá pè wá kẹ́ni kí dé pé kẹ́ á pè wá wàhálà ṣe rẹ́ ni o, gba 50,000. Nígbà tẹ bá kẹfẹ́ lọ pa àwọn tìta ẹ lè fún wọn 1 million. Nígbà tá a bá dẹ̀ dọ́dọ̀ ta máa gba irinṣẹ́ lọ́wọ́ 50,000 máa lọ. So àwa lọ wá irinṣẹ́ kérékéré kan, àwa lọ fi ṣe iṣẹ́ yẹn wà ní fọ́ọ̀mù dáadáa. Wọ́n á fọ́ ìmèrè ṣe. Ọ̀rẹ́ sọ́njẹ nínú ìdẹ̀rẹ̀, á lè pè é lè mèrè ṣe. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ní nǹkan gidi ṣe lórí nǹkan bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ ṣe Ṣàgámù Day. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ṣàgámù Day yẹn èmi mò ń ṣe rálì, èmi náà ni eléré àkọ́kọ́ gbàrà ní gbogbo Rẹ́mọ tó kọ́ fi tẹ́lá ṣe rálì. Bẹ́ẹ̀ ni I'm the first person èmi tó ń gbogbo àwọn aládùúgbò àdéhùn ṣe tó ń ṣe. Èmi ni eléré àkọ́kọ́ ní Ogun State, lógun State. Bàbá ti fẹ́ ṣe Ṣàgámù Day, màá ti bọ́ sórí tẹ́lá, owó ara mi ni mò ń ná, màá bọ́ sórí tẹ́lá. Ṣèbáwá lóhùn ní Ṣàgámù wa, ṣèbáwá lóhùn ní Ṣàgámù wa, ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí bàbá kọ́lé sí, ẹnìkan ò lè lé wa nílẹ̀ tí bàbá kọ́lé sí o, ṣèbáwá lóhùn ní Ṣàgámù wa. So gbogbo yẹn máa kọ́tínú, gbogbo wọn máa dùn sọ́dídẹ̀ ṣá. Ẹ̀kọ́ dẹ̀ rí wọn á máa sọ pé ní eléré ń gbèrè Ṣàgámù, ẹsẹ̀ eléré, àmọ́ ẹ máa fi eléré Ṣàgámù lẹ̀. Ẹ máa lọ pé ẹlòmíì, báwo lè ṣe fẹ́ kí àwọn eléré yẹn gbérí? Báwo lè ṣe fẹ́ kó gbérí? Wọn ò lè gbérí. Nígbà tí ẹ bá ti dà wọ́n nù, tẹ́ ẹ pè wọ́n, tẹ́ ẹ fowó gidi pè wọ́n, kì í pé kí ẹ lọ fún wọn ní 150,000. Ẹ máa ń wọlé wọn tó yẹ bá dẹ̀ sọ pé wọn ò lè gbowó yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n lè bá ikọ̀ tí bá rí sáwọn wọlé. Ṣé kọ́ lè ti wà bí wàá sí wọn? Bẹ́ẹ̀ ni ẹni ká lápẹ́ kíní kan. Wọ́n wá pé ètò wájú oye tí wọ́n dá yẹn, wọ́n wá kó lọ fún yẹn. Èèyàn wá gbogbo eré tó yẹ káwa rí yẹn, owó tó yẹ káwa rí, èèyàn wá kó lọ. So ṣé nígbà tí wọ́n gbé mi lẹ̀, ṣé kí n má dẹ̀ jẹun àbí kí n lọ máa tọrọ jẹ? Mo dẹ̀ find solution, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ògo ayérayé nínú àwọn òun tí kì í fi àwọn tiẹ̀ sílẹ̀. Ó tì mí lẹ́yìn, ó wá mú gbogbo ẹ̀gàn yẹn, ó wá sọ di òfo pátápátá. Ó sọ ẹ̀gàn mi ó sọ di ògo. Gbogbo òfo yẹn ó wá sọ di ògo. Bíi pé àwọn èèyàn tó máa wá pé báwo lè ṣe. Ìfún àwọn ọmọ eléré mi tó bá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa bá mi. Báwo ni káwọn ṣe, báwo la ṣe bẹ̀rẹ̀ mi? Mo máa ṣàgbẹ̀rẹ̀ yẹn. Ẹ bá fẹ́ kọrin Ṣàgámù, ẹ má dẹ̀ṣẹ̀ o. Áńgẹ́lì tó wà nínú iṣẹ́ orin Ṣàgámù, áńgẹ́lì mímọ́ ni. Má ṣàgbèrè, má bá yàwó níyàwó sùn, má jẹ́ ó mutí, màá kìlọ̀ fún wọn. So àwọn kan ń gbọ́, àwọn kan ò gbọ́. So má fẹ́ yàwó kọjá ẹyọ kan. Tó bá ti fẹ́ kọrin ní Ṣàgámù, má fẹ́ yàwó kọjá ẹyọ kan. Àwọn àṣírí tá a rí nígbà tá a bẹ̀rẹ̀ sí ní wá, tá a rí pé tó bá fẹ́ kọrin Ṣàgámù, ó má fẹ́ ju ìyàwó ẹyọ kan. Àwa gbárí sáàsì débẹ̀ ni, mo gbárí sáàsì débẹ̀ ni, mo gbárí sáà, mo wọnú Ṣàgámù. Kí ló ń ṣẹlẹ̀ gan sí orin ìlú yìí? Wọ́n gbé Ṣàgámù dá, wọ́n mú eléré ń gbérí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé, mo wá rí pé gbogbo àwọn tí wọ́n wà lókè láti òkè délẹ̀, mo wá rí pé àwọn mistakes yẹn rèé, mo dẹ̀ du gbogbo ẹ̀ lẹ̀. Mo wá rí pé mo wá ń lọ padà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé gbà kan lẹ pè mí nílé wà àwọn ọkọ̀ nítorí ní ìgẹ́ta ara mi. Ní ìgẹ́ta ìjọba òun náà ni mo ń sọ tí mo sọ boldly. Tó ìwà yẹ pé àtìlẹ́yìn Ọlọ́run tí àwọn ẹni tó bá wà lọ́wọ́ yẹn, wọ́n bá sọ̀rọ̀. I have money. Mo dẹ̀ ń jẹ, mo dẹ̀ ń mu pẹ̀lú agbára Ọlọ́run ni, kí pé mo fi fọ́ o. Bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ mi Ìdòwú Sálámì náà, òun náà ń kírun. Ìdòwú Sálámì is my good friend, ó àti jà àjà, ṣùgbọ́n gbogbo yẹn àtijọ́ dàgbà. Ìdòwú Ìdòwú ọ̀rẹ́ mi gidi gan ni. Ìdòwú ọ̀gá pátápátá ni bó ṣe wà. Àmúgbèdì fún wọn, mojúbà ẹ̀. Ṣé báwo ló ń sọ fún òun ló pè mí, ó dá ọ̀tẹ̀ tó ti wá mi wálé. Mo délé wọn ní Ìdòwú Sálámì wá mi, mo ní Ìdòwú wá mi wálé wọ́n ní ayé yìí má ti dákẹ́.
bá pè Ìdòwú wọn ló wá mi wá oníbẹ̀ ni kì í mo wá ẹ wálé àlàyé kan fẹ́ rí ẹ o àlàyé kan fẹ́ rí ẹ o òṣèbí nọ́mbà èrè mo níbẹ̀ ni má bá ẹ fún ẹ dẹ́ pé mi ṣé tí mo pé Ìdòwú ìfẹ́ ti wà. WhatsApp number yín ni. 081 02 84 62 31 081 02 84 62 31. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.